Ẹ káre gbogbo lé. Ìròyìn yìí tá a fẹ́ mú wá yìí ó jẹ́ ìròyìn tó lágbára lágbára gidi gan. Ṣé rí arákùnrin tó wà níbẹ̀ yẹn tó fẹ́ yàwó, ó fẹ́ ọmọ Nàìjíríà. N tí wọ́n ń ṣe, ìjọba China ló ń rán wọn níṣẹ́ o. Púpọ̀ nínú àwọn tí wọ́n wá fẹ́ àwọn ọmọ wa, wọ́n ní pé wọ́n dìídì rán wọn ni. Àwọn ọkùnrin tó ń wá láti China láti wá fẹ́ àwọn ọmọ wa, wọ́n pọ̀ gan-an gidi gan. Nǹkan tó fẹ́ ṣe ni pé àwọn ọmọ tó bá bí yẹn ti China la máa gbọ́ o. Wọ́n fẹ́ gba ilẹ̀ gẹ́gẹ́ bí àwọn Fúlàní ṣe ń ṣe ní ilẹ̀ ti Yorùbá tí wọ́n fẹ́ máa wá kó sí wa láàrin kan balẹ̀ wa. Bẹ́ẹ̀ gan-an ṣe fẹ́ ṣe o. A ní pé kí ọkàn má fẹ́ tó máa ń wọ̀n o. Àmọ́ tí ìjọba wa ti lọ́wọ́ sí pé kọ́ńbẹ̀ sí ni wá rọ́ wá kán láti wá gbalẹ̀ mọ́ wa lọ́wọ́, ẹ jẹ́ ká ṣe àkíyèsí o. Aláti kópa nínú ìjọba sẹ́ẹ̀ kí ẹ sọ fún ìjọba pé ẹ wá o, n ta fẹ́ kí ẹ ṣe rèé o. Ẹ gbé òfin sílẹ̀ pé àwọn tá bá ti rí pé ìjọba China wọ́n fẹ́ wá gba ilẹ̀ mọ́ wa lọ́wọ́, òfin láti wà pé wọn ò ní lè gba ilẹ̀ wa o. N tó ń bọ̀ là ń ṣàlàyé fún wa yìí o. Bí a bá ṣe ń gbọ́ ètò yìí, ẹ bá wa máa pín. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Sí níwájú lókè láti rí Oduduwa TV rédíò. Ó ṣe pàtàkì. Ẹ ṣeun.